dúpẹ́ mo rí àánú gbà. Mo dúpẹ́ mo rí àánú gbà. Mo dúpẹ́ ọlá torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Prophetess mo dúpẹ́ ọlá Àjíkẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ sí tẹbí tará. Ó dá ọ sí tọmọtọmọ. Ó dẹni tí wọ́n ń gbèrú kiri ọpẹ́ ńlá fún Elédùmarè ọba. Prophetess mo dúpẹ́ ọlá o. Àjíkẹ́ ṣe ń bẹ nílé ní àbúrò òde. Òyìnbó Jésù bó bá bẹ nínú ilé òwò kankan lé. Màmá bó bá bẹ lẹ́yìn ìkúlé máa bọ̀ nígbà àgèdò níní sọjọ́ bí rẹ gangan. Olúwa ẹ tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi Olúwa. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún re ọdún dùnnú ló máa bá wọn ṣe lọ́lọ́lọ́rùn ọ̀bọ ní bá wọn sọdún bànújẹ́. Orógbó ayé ló ní ògbó àtẹ̀pẹ́ ayé ló ní òtẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ pẹ́. Ọmọ Joseph okùn ọ̀làlà pé ni mo mi pé rí yẹn. Ọmọ fún mi láyọ̀ àpínkẹ́ o. Àṣeyí sàmọ́dún ọdún dùnnú ló máa bá wọn ṣe. Aya Prophet Peter torí ọ̀la ni mo mi pé rí yẹn aya wọn lẹ́gbẹ̀ẹ́ ilé. Àṣeyí sàmọ́dún ọdún owó ọdún ọlá ọdún re ọdún ayọ̀ ló máa bá àwọn sòdìrí bàánú jẹ́. Òyìnbó Jésù Àjíkẹ́ o ìgbà lèrè lẹ́ni nínú ọdún tuntun àwọn lèrè lẹ́ni. Èlé lobìnrin rọjà lọ́jà bọ́dún bá dé ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún tó dá mi lójú. Ìyá mi àwẹ̀lẹ̀wà obìnrin àpọ́nbẹ́pọ̀rọ̀ rékèlẹ́wà ní ìyá mi tí mo mi pẹ̀rí. Àjíkẹ́ kórì jẹ́ òpẹ́ láyé o. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó bá wọn yàgàn ọmọ yọyọ nílé aláàdì. Ó ní báwọn rí bànújẹ́ lọ́lọ́lọ́rùn ọba. Ó sọdún ọdún èyí náà ó bá wọn ṣe tẹ̀mí nínú ọlá nínú owó nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Ọdún òrógbó kojú ogbó ọdún àwùsá kojú létéńté lórí àtẹ. Ọdún wàlídùn ká má má rọmọ òbí lórí àtẹ. Òbí kó wá bá òbí ikú dànù kó wá bá ọba àrùn dànù lọ́lọ́lọ́rùn ọba. Mo náà wá ní tán náà wò sáré ọmọ ọba wọn sọdún dùnú nínú owó nínú ọlá. Ó ní bá wọn sunkún nínú ọdún tuntun lórí ọmọ. Lọ́lọ́lọ́rùn ọba mi bá wọn mọ̀mọ́ rẹ̀ ló rán mi débí. Wọ́n ní wọ́n bá wa pé ìyá àwa wúrà àwa ni. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ kóra àwa ni. Ìyá tó dáa ni ìyá tó wuyì ni. Ó ṣe kí àwọn ó tọ́jú àwọn. Kó má mọ̀ ṣe rí ìbànújẹ́ kó má mọ̀ ṣe rí ìdààmú kó má mọ̀ ṣe rí ìfòró lórí àwọn gangan. Dákun jẹ́ mi wá máa fi ìyẹn rèlé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Joseph okùn ọ̀làlà gbé. Àjíkẹ́ òkè o ọmọ Olomu lápẹ̀rán nìyẹn ọmọ lọ́rọ̀ alágógó. Ọmọ ṣàlejò bí ẹni tó mọ̀ tẹ́lẹ̀ nílé bàbá rẹ̀. Mo lẹ́yìn ló máa lẹ́ràn lébi ìtọ́dẹ. Olomu lápẹ̀rán ni bàbá tó bí yín ọmọ lọ́rọ̀ alágógó àtìgbà tí ń bẹ lọ́nà dòmù. Ìwọ sinmi kéèmí sìn ọ́ lọ́lọ́mú ṣe títí tálẹ́ fi lẹ́ mọ́ wọn lọ́wọ́ tí wọ́n fi dọ́mọ̀ àsìgbà lọ́nà dòmù. Èwú yẹn wà dọ́mù wà dọ̀tún wà dọ̀tún wà dọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn wà dọ́mù wà dọ̀tún bá ń tẹ́. Ìwọ́jọ fún mẹ́wù dèmí mẹ́wù yẹn àgbà yìí lọ́jọ́ ọ̀tún lọ nílé bàbá tó bí yín lọ́mọ. Àṣẹ̀ṣẹ̀gún yẹn ló dìjà lómù níjọ́sí ló sọ bàbá yín dolówó ló sọ wọ́n dọlọ́mọ. Òmù mo sí ò máa bọ̀ roko là èlé mo sí ò máa bọ̀ roko ní owó lọ́wọ́. Ó yẹ wá dílé mọ̀mọ́ rẹ̀ ọmọ fún mi láyọ̀ àpínkẹ́ o. Abiyamọ ńlá bọ̀ jẹ́ gbọ̀rọ̀ ó dìlé àwọn ọmọ tó bí ọlọ́mọ gangan. Ẹ̀sà ọgbẹ́
àárọ̀ ògbójò nìyí àròdé ògbólùkẹ́ o ọmọ súnkẹ́ bí ẹni sùn mọ́ ẹ̀yin lọ́ máa kùn dárò àgọ́ nílé àwọn ọmọ tó bí ọlọ́mọ ológbòjò níyàn ọmọ òjò níyàn ọmọ akùn márọ̀ nílé àwọn ọmọ tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́ máa lélẹ̀ òpin bẹ́ẹ̀ ẹ̀yin lọ́mọ òde ògbọ̀ràn ọmọ ajá mẹ́kùn ní dẹ̀dẹ̀ nílé mọ̀mọ́ tó bí ọlọ́mọ iwájú ológbòjò ìgbégún ẹ̀yin ológbòjò ìgbégún ọ̀tún ológbòjò ìgbégún òsì ológbòjò ìgbégún mọ́wòkè mọ́wòlẹ̀ èmi ò rí bí tí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́ ológbòjò níyàn máa rí kéèyàn gbógun nílé àwọn ọmọ tó bí ọlọ́mọ ó yọ wá nílé olówó orí rẹ̀ gangan ó nílé prophet Peter torí ọ̀la o adé orí rẹ̀ ni ìfẹ́ rẹ̀ ni ẹgbẹ́ ọmọ lisa bí àgbòǹgbò àkàlà níṣẹ́lẹ̀ àwọn olówó orí rẹ̀ gangan àwọn lọ́mọ orò tí kún yùmùyùmùyùmùyùmù nílé àwọn bàbá tó bí wọn lọ́mọ wọn lọ́mọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tó ọmọ bẹ́ẹ̀ ṣe ò sí ilé ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lọ́ máa gẹ́sìn bàbà eégún tóroko pẹ̀lú àwọn ẹni kó pẹ̀lú àwọn orí a máa gbóore parẹ̀ lọ́jà tayọ̀ bọ̀rọ̀ nírèkú ọmọ alákẹ̀sẹ̀ ọmọ òru làásèkà èkà yá ṣe lọ́sọ̀ olúwarẹ̀ onífarare lọ ẹ̀pámọ́ lisa bí agbóǹgbò àkàlà ọ̀sán làásọ̀ tó mẹ́jà tí ń gbẹ́nu bú sọ̀rọ̀ ọmọ rẹ̀ kú sáwọ̀ rọ̀mìrọ̀mì àwọn ọlọ́mọ tẹ́ni wíjọ tírun rẹ̀ gbọ́n lẹ̀ ìgúnújùgún pẹ̀lú mi àwọn ọlọ́mọ kìtìkátà ìbọn bọ́hùn oògùn ló lé bàbá wọn dábí olúmẹ̀gbẹ́ mọ́lísà gbòǹgbò àkàlà àṣeyí sàmọ́dún o prophetess Modúpẹ́ Ọlájíkẹ́ èyìnbó Jésù ní màmá tí mo mi pé rí rẹ ikú ló bá ń bẹ́ẹ̀ lóde kó yàgò fún ọ àrùn ló bá ń bẹ́ẹ̀ lóde kó yàgò fún ọ òsọdún ọdún èyí náà wọn lórí àdìrò ní burúkọ báwọn yẹ dúdú tàbí ó ní burúkọ mọ báwọn yọ lórùn Àjíkẹ́ ò oríire ò ní burú ó wá ní rí ìbànújẹ́ rídùnnú rò ní dìbàjẹ́ ọdún ọ̀la ló màmá bá wọn ṣe màmá Olúwadámilọ́lá màmá Olúwabùkọ́lá o Ọlámídé tó fún mi Olúwagbémilékè màmá Ayọ̀mídé màmá Ábúráhámù Oyinkanṣọ́lá màmá Dùnú máa mọ ìmọ̀lẹ̀ Olúwa lọ́lọ́run ìmọ̀lẹ̀ rò sí ní wo òkun mo láwọn ọmọ rẹ̀ ló gbé mi débi wọ́n ní wá bá wa kí ìyá wa dáadáa yá tó ṣe kí àwọn ní lọ́lọ́run kò ní sánkú ó gbọ́ bí olúgbógbó tìrìgbó ó gbọ́ bí olúgbógbó tìrìgbó ó wá gbọ́ bí àwọn àgbà kan nílùú àwọn bàbá tó bí ọlọ́mọ wọn gbọ́ títí wọ́n fọwọ́ sóńdè lọ́rùn owó yan títí mẹ́bí lòkú wá dókìní àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ prophetess Modúpẹ́ rẹ̀ o Àjíkẹ́ o ìgbà ọdún kan